ṣèbẹ́yìn ni mò ń pè é yèyé Ọpẹ́yẹmí yèyé Olúwafúnmi yèyé Adéníkẹ́ àtàdékúnlé aya wọn nílùú Ìjẹ̀ṣà mo kí yín kú ọdún tẹ̀bí wọn ní bọ́dún bá dé ọlọ́dún ni mo tiẹ̀ lọ́dún bóyí ṣe mo tiẹ̀ nínú afárá ejò láwọn ọmọ tiẹ̀ lágbà bẹ́kùkù ṣe mọ́dún tiẹ̀ lálárèrè mo kí yín kú ọdún èyí tẹ́ ẹ kú ṣe èyí Ọlọ́run ọba òní jẹ́ fi ṣàṣe mọ́ ọpẹ́ yìí káàyà yín ló rán mi wá o ó ní báwọn kí yín kú ọdún òní Ọlọ́run ọba òní jẹ́ fi ṣàṣe mọ́ mo lóya o ó yẹ jẹ́ ń bá yín délé àwọn bàbá tó bí yín lọ́mọ ẹ̀gbọ́n ní ilé o ẹ̀gbọ́n mọ́lísà ọmọ gbòǹgbò àkàrà ọmọ erídogún ọlánà kórí àwọn bàbá tó bí yín lọ́mọ ẹ̀yìn lọ́mọ òsílẹ̀kùn palẹ̀kùn dé ẹ̀yin lọ́mọ yánmuyánmu lọ́rọ̀ òwúkẹ́ o yánmuyánmu 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 lọ́rọ̀ òun fọ̀hún lé àwọn bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin lọ́mọ bọ́rọ̀ mi ọ̀pá ni bọ́rọ̀ mi ọ̀pọ̀gbẹ́ bó bá ṣe pé lẹ́kùnrin lọ́rọ̀ mi lè pẹjọ́ mọ́ ọ̀pá lọ bí wọ́n ṣe é ṣe ní Mẹ́kà ni wọ́n ṣe lẹ́gbàá lágé wọ́n ń gòkè àràfà ní Mẹ́kà ẹ̀yin ń golúmọ nílé àwọn bàbá tó bí yín lọ́mọ wọ́n ń bomi sẹ̀mísẹ̀mí ní Mẹ́kà ẹ̀yin ń bomi oògùn lé àwọn bàbá wọn gbé bí yín lọ́mọ gangan ẹ jẹ́ ìsúlẹ̀ fẹsẹ̀ kan yà sílé àwọn ọkọ yìí tí í ṣe Ìjẹ̀ṣà o ǹlẹ́ o gbogbo ọmọ Ìjẹ̀ṣà ọmọ wa ọmọ ẹkùn ọmọ ọbọ̀kún Ìjẹ̀ṣà tí ó jòbí wọn lójú ló rán ẹ̀yin lọ́mọ ọ̀dọ́ àpọ̀nàdà àwọn lọ́mọ ẹlẹ́ni àtẹ̀ẹ̀ká ẹ̀yin lọ́mọ ẹlẹ́ni àwẹ̀ ọmọ olóbì kan ò wọ́wọ́ ti rí wá ẹ̀yin lọ́mọ olóbì kan wọ́ ọwọ́ ti rí wọ̀ àṣeyí sáà mọ́dún o àṣeyí sáà mọ́dún ọdún ayọ̀ lẹ́sìn ìmọ̀ṣe happy birthday to you o ayọ̀ olúrántí o ẹ sọdún owó ẹ sọdún ọlá ọdún ayọ̀ lẹ́sìn ìmọ̀ṣe lágbọ́ọ̀lù ẹ̀ ní báwọn sọdún bànújẹ́ o mo wá ní àṣeyí sáà mọ́dún o àṣeyíza mọ́dún oko níjàṣe mọ́ àṣeyíza mọ́dún oko níjàṣe mọ́ àṣeyíza èèmọ̀ níjàṣe mọ́ àṣeyíza mọ́dún o.